ṣẹ́rí àmọ́ ìyá ara wa lẹ̀ yìí. Ibi tí ìjọba ti pọ̀ náà ni àdánwò bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sí. A sì mọ iye oore tọ́lọ̀ ṣe fún wa. Àfọ́ àgbàṣe àálímì. Kò sí yàtọ̀ nínú iṣẹ́ tó ṣe àti iṣẹ́ tí àfọ́ Ibn Fodiyo náà ṣe. Ọlọ́run pàdé báríkà sí títí àfọ́ Ibn Fodiyo ju títí ṣe àálímì lọ. Àmọ́ tòun àwọn ìkíní kejì wọn kò sẹ́nìkan tó ṣọ́ọ̀tì. Ẹ rí wípé àwọn ilẹ̀ Yorùbá wọ́n dájú sọ wá lọ́rìn yìí. Tó sì gbọ́dọ̀ fi dájú sọ wá tó tayọ wípé èdè gbólóhùn tá à ń sọ yìí ó tako tí wọ́n ń rí lára wa. Yorùbá ti gbà yí pé nígbà tá a ti ń sọ Yorùbá yìí dá Yorùbá là àbí kílà ń wí. Ọ̀rọ̀ ẹ̀yìn agbọ́dọ̀ mọ́ báwọn wà Yorùbá. Àwọn náà sì gbà yí pé a lè máa sọ Yorùbá àìsàn ara wọn. Gbogbo gbangba ni ti ń sọ yìí. Ọ̀yọ́ làwa ti wá, àmọ́ ìdajì Ọ̀yọ́ ni wá, ìdajì Bàrùbá ni wá. ستر العرش مسبول علينا. Bàbá tó bí wa Bàrùbá ni wọ́n wá sáà ni wọ́n bí wọn sí ní Republic of Benin, ní northern part of the Republic of Benin. عين الله ناظرة إلينا. Bàbá wa ti pé ọmọ ọdún 9 ká tó dá wọn padà wá lùlù wọn ni. So ìwà àwọn aráàlú yẹn ló wà lára wọn, kì í ṣe wà lọ́rùn, kì í ṣe wà Yorùbá. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ a mú àgbà wípé ìpínlẹ̀ wa Yorùbá ni a sì dúpẹ́ rọ̀dínà bima qasamallahu li wa fawwadtu amri ila khaliqi kama ahsanallahu fi man mada kazalika yuhsinu fi man baqa. رضينا بما قص. Àsìkò fara rẹ balẹ̀ ní tí n bá ti ní o ta àwọn ìwò mìíràn èmi ni mo máa sọ́jì. Yorùbá ni wá àmọ́ wallahi alazim lọ́rùn ìṣẹ̀lẹ̀ Yorùbá. Ọlọ́run ò sì ní sọ di ilẹ̀ Yorùbá ìsàmì. Ẹ máa wo àwọn èèyàn tí wọ́n ti gbàgbọ́dé fún lọ́rin. Ẹni tí ò bá ti sí àmì wáyà. وعين الله ناظرة إلينا. Má bá ń wojú àwọn èèyàn. لو قصد العدا طيرا علينا. Wàláì tí ò bá ilé sámi wàláì ó délé ọba lọ́la. بقول الله لو يقدر علينا. Ẹlòmíì tún káwọ́ ké. العرش مسبول علينا. Àlùbáríkà rẹ̀ ọlọ́mọdé ó parẹ́ o. Inú ilé wọn, inú ilé ọlá, inú ilé mímọ̀ ni ọlọ́mọ jẹ́ kí mọ̀ kó ń bẹ̀. Ọlá ni ọlọ́mọ jẹ́ kó ń bẹ̀. Ọlọ́lá wọn bá lù lọ́rin sóní. Sheikh Ibrahim Zulkarnain Gambari. Ọlọ́mọ sọ ọdọ bá bomi. Ọlá tí tó bá Al-Qur'an al-Karim. Ọlá Kaaba Sharif. Gbogbo àwọn tí wọ́n ń jẹ́ awliya Allah, asfiya Allah. Gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ tí àjẹníwọ̀ kásàdúrà fún ọlọ́mọ àpamọ́ pọ̀ kẹ́. Àwọn bàbá wa gbà. Àfàdàgbà òkèwòkò béèrè kúbúrí kàràtú àfàdásà láti àwọn àfà ní gbogbo àfà ọmọ yíyá gbogbo wọn bá ní ọlọ́mọ iye ojú iye wọn ọlọ́ba àfàwọ́ pọ̀kẹ́. Hárí tóbi tó di bàbá Sheikh Kamaluddin àwọn bàbá wa àgbà ní báyìí Sheikh Tajul Adab bàbá wa àgbà ìgìdọ́mà wọ́n ṣe dáadáa púpọ̀
àfa yìí. رجال ذللوا سبل المعالي فما عرفوا سوى الإسلام دينا. àwọn àgbàlagbà wọ́n ṣe wàhálà púpọ̀ wọ́n sì fi inú oore bára wọn ṣe. inú oore yẹn ni ò sí mọ́ nísìn. gbogbo wa la fẹ́ dọ̀gá. níjọ́ táwọn wí tí wọ́n ń bára wọn ṣe wọ́n mọ̀ ká láàrin ara wọn. ẹnìkan yìí sì sọ wípé mi lọ̀gá. إذا جن الظلام فلا تراهم wọ́n mọ speciality ibi tí kò wá special sí. من الإشفاق إلا الساجدين. gbogbo wọn ni wọ́n ní discipline wọn tí wọ́n ń pè ní tahasus wọ́n ń pè ní khasois. discipline ni àáfàá kòkè béèrè ó yàtọ̀ sí discipline ni àáfàá jọ́ngọ́lọ̀. discipline ni Shehu Tajul Adab ó yàtọ̀ sí discipline ni Shehu Gẹ́gọ́rẹ̀. رجال ذللوا سبل المعالي. wọ́n mọ àwọn àyè yẹn fúnra ara wọn wọ́n mọ khasoisu yẹn wọ́n dára wọn mọ̀. inú tí àwa gbọ́ tàbálá yìí bàbá Shehu Adam wọn ni wọ́n lọ ṣe wá sí ní ìsàlẹ̀ Gàmbàrí lọ́dún kan. gbogbo àwọn àfọ àgbà tó ń bẹ ìsàlẹ̀ Gàmbàrí ló gbé síbẹ̀ àwọn agbọ́ wà sí wọn. àfọ àti pọ̀ ń gbà wọn jù sí lọ àmọ́ tí ń ṣẹlẹ̀ sí wa. àwọn táwa wí wọ́n wá ṣàpọ́nlé Shehu Adam wọ́n ṣe wá sí tán wọ́n gba owó wọ́n ṣe gbogbo ẹ̀. wọ́n wá wọ ọ̀dọ̀ Imam Gàmbàrí wọ́n wá kó kalẹ̀ bàbá ní ẹja ṣe báyìí wọ́n wá fẹ́ pín owó bàbá ní èmi yàn ní láti ní fún gbogbo yín. àbá àdágbájá ó lè ṣe wá sí kí ń wò mìíràn ó lè ṣe àbá akíní náà lè ṣe wá sí kí ń wò mìíràn ó lè ṣe àbá akíní náà lè ṣe wá sí. èmi wá gba yìí ta ẹ̀yin ẹgbowó. ذللوا سبل المعالي فما عرفوا سوى الإسلام دينا. àìgbá oore ara wa káṣẹ ìtìrọ́fù bil jamil olówó ẹni sì fi. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àtàní kò ní kékeré àfa. ìjọ tí àdáni ìjọ tí mo ti mú èmi ti mọ àtàní ti pẹ́. nígbà tí àwọn àrùwáwù nígbà tí wà ní wà ní sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni nígbà tí àwọn àrùwáwù ti ń ṣiṣẹ́ lára àtàní tí yóò rí àtàní báyìí tí yóò sì lẹ́ẹ̀ sá lọ ẹgbẹ́ àmọ́ tí ó sì ní lọ́tẹ̀ àtàní náà náà wá jókòó yìí. اكتملت الولاية. الله. àṣẹ tí ẹrù tó bá pọ̀ lára ẹni yóò máa fi ní báyìí yóò máa fi ní báyìí hárí tí yóò fi dúró sí ni lára. ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáà Nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní àsìkò tí Ọlọ́run ọba máa tí nǹkan bá wọ ara ẹni ó nígbà tí ó fi dààmú yàn ó nígbà tí ó fi jòkó sí ni lára. àwọn tí wọ́n mọ̀ mí dáadáa wọ́n mọ̀ mí wípé tí ẹ bá kà mí tí ẹ bá wò mí lọ ọgbọ̀n ọdún nísìnyí yóò rí wípé mo ti yàtọ̀ sí ti bí mo ti wà ńlọrin mo ti kẹ́kọ̀ọ́ ó ti yé mi ara mi ti balẹ̀. wọ́n sì ní al-ilmu salasatu ashhurin man adraka shibran تكبر. العلم ثلاثة أشهر من أدرك شبرا تكبر. bẹ́ẹ̀ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé téèyàn bá rí nǹkan tí ń jẹ́ téèyàn rí mà téèyàn débi tí àgbàlagbà mi ò dé rí láyé rẹ̀ téèyàn ní tágbàlagbà mi ò ní.
èmi ti jogún tíra rí wallahi alazim mo mú tíra yẹn tí ń wá àlàyé rẹ̀ káàkiri bàbá tó bí bàbá mi lónìí 50 khawfat 50 khawfat yìí kìí ṣe wallahi tallahi kìí ṣe dẹ̀ndẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ wallahi alazim ìwà rí 50 wọ́n jí gbé mọ́mí lọ́wọ́ lẹ̀ yìí ni ẹnìkan ló gbá mi lójú ẹ̀yọ̀ máa nẹ́bí wa Muhammad. عرفت الهوى مذ عرفت هواك. ẹni tó bá lọ́wọ́ mi mo ṣẹ̀ṣẹ̀ dé lẹ́dẹ̀ kó ni wallahi ó pàpàpà yẹ fún mi ó pàpàpà yẹ láti Sokoto ni mo lọ ní 1998 mo lọ dọ́gbọ́n Sobaki 97 98 àti Sokoto láti wá ń bọ̀ ọmọ lẹ́yìn ni ó wá ní kí n bá wulẹ̀ lọ ilé ó wá gbé mi lọ ilé rẹ̀ ó sì pa pàgbá fún mi ó gún yẹn fún mi ó bá ń sunkún lóyè àṣùbà kí n dákun kí n ṣàánú mi mo wá yọ ọmọ ní sotira yìí ogun fọtọsáàtì ọ̀la ẹ̀ ó sì èrí mọ́dìlélẹ́ ni. عرفت الهوى مذ عرفت هواك. ìní kọ́pì rẹ̀. وغلقت قلبي عمن سواك. وكنت ناجيك يا من ترى خفايا القلوب ولسنا نراك. أحبك حبين حب الهوى وحبا لأنك أهل لذاك. Àtàní ti sáàbù kéèyàn fẹ́ràn ẹni tó bá fẹ́ràn ọlọ́gbọ̀dọ̀ fẹ́ràn Àtàní. Ọ̀tá Ọlọ́run ni ó mọ̀ ìpínlú Àtàní. Ọ̀kẹ́ fún bẹ̀rẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ àwọn. وحبا لأنك أهل لذاك. فأما الذي هو حب الهوى فشغلي بذكرك عمن سواك. وأما الذي أنت أهل له فحسبك الحجب حتى wá èrí mọ́ àwọn ọmọ orílọ́dọ̀ àlífà Àtàní ẹ̀kìtà ó fi ọba tó dá mi ṣe tẹ́sẹ̀ tíra kéèkéé kò sí tòsí wallahi alazim Àtàní ẹ̀kìtà bù yìí wọ́n ti kọjá ó ṣe wá di èrò yìí wọ́n ti kọjá ṣídúrú kẹta wọ́n ní al-ilmu salasatu ashhuri man adraka shibran takabara. فلا الحمد فينا ولا ذاك لي ولكن لك الحمد في ذا وذاك. وأشتاق شوقين شوق النوى وشوقا لقرب الخطى من حماك. فأما الذي هو شوق النوى a sì gbìyànjú Ọlọ́run sì gbàyànjú wa kéṣe gbogbo àwa tá gbìyànjú yẹn Ọlọ́run gbà náà Ọlọ́run gbà tàwa kan gbogbo àwọn kan. mo lọ́rẹ̀ẹ́ ilé kí ó tó jásí pé Ọlọ́run pọ̀ mú náà ní kí ó àjọ ń lé fọ́ọ̀sì ni ó lọ lo nǹkan ló bá ya wèrè láàbá rí mọ́ jẹ́nílé ní àgbúrò rẹ̀ mọ́ ó kú ní o ìbẹ̀ láàyè ní òun ẹ̀rí mọ́ àti kó lè kí ó ní sọ̀gbọ̀n ọdún rẹ̀. àwa wá dúpẹ́ gbogbo nípa ìdánwò ní ìtàrò wípé abẹ́rẹ́ kí ó Sànúkì Rúkà náà ní wọ́n tó wá ní kíní kan bẹ tó tún wọ́n fi kún Sànúkì Rúkà ẹ̀mí ọmọ yẹn mọ́. gàrí tíra rí. فلا الحمد في ذا ولكن لك الحمد في ذا وذاك. àtúmọ̀ sọ fún àfáà lè kí ó pé kò rí wí àfáà tó wá kọ́ wa. ẹ̀rọ ọmọ bàbá láti wọ kíláàsì wa torí ayẹyẹ rẹ̀ tí ò bá múra dáadáa ìgbà tí ń fi wà nù. bí ọba tó wá rìn jẹ́ man adraka shibrayni tó bá wá mọ̀ ibi dákódákó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti ṣe fíìmù fún ẹrí torí fíìmù original fíìmù mẹ́wàá làwọn akẹ́sọ̀ bí n bá bẹ̀rẹ̀ ní sọ iye fíìmù tí mo rí rí ẹ̀rọ yìí tó wáyá ń ṣe tíátà ní
nígbà yẹn làwọn ọmọ ẹgbẹ́ àti nǹkan ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà. ó tètè lọ. وأشتاق شوقا من أدرك شبرين تواضع. ó wà lọ ní tẹríba túláàsì. ó ní tẹríba túláàsì.